Joseph Ọlátúnjí Christian ni òun náà sọ di Yusuf Ọlátúnjí ìtawà gbọ́júmọ̀ lẹ́yìn ìgbà tó gba Islam. Àwọn fáǹsì àwọn náà sọ pé àwa ó lè máa jẹ́ Joseph kó máa ká máa náwó fún ẹ. Ọ̀pọ̀lọpọ̀ di pé ó ń lọ léèwé, tó bá ti ń lọ léèwé yẹn ibẹ̀ náà ti máa fún lórúkọ Christian. Iṣẹ́ ń pọ̀ lọ́dọ̀ tí wọn ọ̀rọ̀ kọ́ ló pọ̀. Ọ̀rọ̀ kọ́ ló pọ̀. Ibẹ̀ náà ti máa fún ní orúkọ Christian. Ibẹ̀ náà níjọ́ Sunday wọ́n tí ò bá wá sí school wọ́n máa máàkì pé kò wá. Ìjọ yẹn òun tó dẹ̀ wá tó bá jọ mọ́ mùsùlùmí òun ló máa lídì orin àwọn kwaya ní church. Àwọn dasaisu tebshir nìyẹn. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fi wọ àwa mùsùlùmí. So ìyẹn bẹ́ẹ̀ a rí pé tẹ́lẹ̀ mùsùlùmí ló pọ̀. Mùsùlùmí pọ̀ ló ń kà. Adadun nasama mùsùlùmí ló pọ̀ torí kí Christianity tó dé kóyìnbó tó dé Ẹdẹ, Ìwó, Abẹ́òkúta, kódà níjẹ̀bú ọmọ mùsùlùmí ló pọ̀. Àwọn mùsùlùmí yẹn l'Ékòó ọ̀pọ̀lọpọ̀ á rí pé ẹlòmíì ọmọ mùsùlùmí ni but kò ka ẹ̀sìn tí ó kà sí, so a máa bá wọn gbégún. Ẹ̀sìn ò ní a máa ṣòro lé wa, orò lé ni wọ́n pè, so a ṣe. So bẹ́ẹ̀ mùsùlùmí lẹ́bàá jímọ̀ kẹ́ní kan ní ó ń gbégún. Mi orúkọ kókàn máa bọ́ sórúkọ àwọn èèyàn tá a mọ̀ pé orúkọ òun náà ń dá. So orúkọ mùsùlùmí òun ló pọ̀. So àwọn tí wọ́n pè ní mùsùlùmí àbí tí wọ́n jẹ́ mùsùlùmí kódà tó fi dàgbà àwọn ń ṣe gbogbo ẹ̀ papọ̀ ní. Wọ́n ń ṣe gbogbo ẹ̀ papọ̀. Bíléyàdé àgbo ẹ̀ ló máa tóbi jù. So lọ́dún léyà tí ṣíṣe kan bá dé yóò bá kódà nǹkan kan ṣo táwa mùsùlùmí ní tààrí ọ̀rin pé àwa la máa ń náwó, mùsùlùmí ló máa ń náwó. Wọ́n bá pe eléré mùsùlùmí ni ó náwó, náà máa ń náwó ń bẹ̀. Débi pé Joseph Ọlátúnjí Christian ni. Joseph Ọlátúnjí òun náà sọ di Yusuf Ọlátúnjí ìtawà gbọ́júmọ̀ lẹ́yìn ìgbà tó gba Islam. Torí pé àwọn náà náwó fún àwọn ni wọ́n wá sọ pé àwọn fáǹsì àwọn náà sọ pé àwa ó lè máa jẹ́ Joseph kó máa ká máa náwó fún ẹ. So wọ́n rán Mọ́kà ló di Yusuf Ọlátúnjí. So ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn táwọn mùsùlùmí míì rí ṣe òun lá máa rí kà. Àríkà ní bàbá Àrègún rèé
àríṣe àríkà ń bàbá rẹ̀ gún. So bó ṣe wà nìyẹn, a wà rí pé láti bí dàáìmù muharabatul jahal akramakumullah náà ti ṣe insha'ul madaris. Ìgbà tí wọ́n lọ tó ṣe ni Ahmadiyya dé, àwọn ìjọ Ahmadiyya. So ẹ má ṣe kíní mọ́, kọ́mọ mùsùlùmí má di Christian, kó má di kíní mọ́, ẹ má pè wọ́n ní kíní. But àwa wá nìkan tó dáa tẹ́sìn wa kọ́ wa. A rí láì inú Ahmadiyya yẹn ni pé wọ́n wí pé má wá sí school ó bá jẹ́ Christian, wọ́n dẹ̀ ní fi kọ́ ẹ ní school wípé o gbọ́dọ̀ gba Islam, máa ṣẹ̀sìn ẹ wálé ìwé mímọ̀ yìí o gbọ́dọ̀ kárí ni. Ìyẹn tí ó dà wọ́n pọ̀ nìkan ní ìwé tí wọ́n fẹ́ kọ́ nìkan. Ìwé tí wọ́n fẹ́ kọ́ nìkan ṣo ni. Ìyẹn a rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí látọ̀dọ̀ àwọn ìjọ Ahmadiyya. One, àwọn náà kọ́ dá skul kalẹ̀ níjẹ̀bú Òde lọ́bẹ̀, à ń rí Muslim secondary school, àwọn Ahmadiyya ni wọ́n ní. Ìgbà tó yá náà wá kúkú gbé Ahmadiyya hàn, náà fi oúnjẹ mission school. Ìgbà táwọn ṣe níbẹ̀ nínú àwẹ̀, àwọn tó bá wà nínú hostel tó bá jẹ́ Christian, wọ́n máa ṣe oúnjẹ tiẹ̀ lọ́tọ̀ kó máa fẹ́ tí bẹ́ẹ̀ kò ní bá wọn jẹ sààrì, wọ́n á ṣe bẹ́ẹ̀ fún. Tó bá dijọ́ Sunday, wọ́n á gbé school van kalẹ̀, wọ́n á gbé wọn lọ sí church. Tó bá súnmọ́ school àbí hostel, akramakumullah, wọ́n ti gbé mọ́tò kalẹ̀ bus tó máa gbé wọn lọ, kò bá jìnnà, akramakumullah, wọ́n á wá ààyè fún, wọ́n á lọ bẹ́ẹ̀. So àwọn Ahmadiyya bẹ̀rẹ̀, Ansarudeen tún wá gbé school, Ansarudeen secondary school, Ansarudeen boys high school. Àwọn yẹn, àwọn ẹgbẹ́ Ansarudeen ló ní. Ìgbà tó yá ní Zumratul Hujjaj, àwọn yẹn gbé. Ìgbà tó yá àwọn ìjọ Nawaruddin, àwọn náà dá secondary school kalẹ̀. Bẹ̀ Nawaruddin yẹn Abẹ́òkúta àtẹ̀kọ́ yìí, wọ́n ni wọ́n dá kẹ́ni sí foundation member ni wọ́n fi dá school kalẹ̀. So Nawaruddin, Ansarudeen, Zumratul Hujjaj àti Jama'iyya Ahmadiyya. Wọ́n wá ń pè ní Jama'iyya Ahmadiyya gbà yẹn, wọ́n á kàn pè ní Ahmadiyya secondary school. Ahmadiyya yẹn wá lórúkọ tó pọ̀, inú wọn ni Jubril Martins, Ahmadiyya ni, but òun ò Ahmadiyya. Kò sí ìkan Anwaru. Kí ni? Saka Tinubu, Ahmadiyya ló ní. Kẹ́ńkú yẹn rí àwọn orúkọ mẹ́rin ni wọ́n. Alinsin, lẹ́yìn Alinsin, Kẹ́ńkú, lẹ́yìn Kẹ́ńkú òun ni
so mẹ́rin ni àwa ní school wa houses ni wọ́n là ń pè tábà fẹ́ ṣe intersport wọ́n máa pínyàn sí àwọn mo gbàgbé ọ̀pọ̀lọpọ̀ kìíní nìsín so òun ni wọ́n fi bí wọ́n ṣe nìyẹn tí wọ́n fi táwọn náà dá àwọn secondary schools kalẹ̀. wọ́n dá secondary school kalẹ̀. so lábẹ́ muharabatul jahal. lábẹ́ muharabatul jahal ni so akọ́ṣe wọn díẹ̀ àwọn èèyàn wa Jubril Martins nígbà tó ń lọ sí hajj ní 1958 ni Jubril Martins lọ sí hajj mo rò pé ọdún yẹn náà ló kú so Jubril Martins bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣe tí wọ́n mú àwọn ẹ̀kọ́ yìí lára àwọn tí wọ́n mú àwọn ẹ̀kọ́ lára àwọn Christian missionaries àwọn náà gbé sọ́nà tó lè bá Islam lọ tí wọ́n fi tí ò ní mú jà dání. gbogbo àwọn tẹ́ wá kálẹ̀ fún wa yìí ìwé nìkan ni wọ́n ń kọ́ àwọn ọmọ ni àbí wọ́n ń màsájà ẹ̀ pẹ̀lú èdè lárúbáwá díẹ̀díẹ̀. ìwé ni àmọ́ nǹkan tó wà ń bẹ̀ ni pé tó bá jẹ́ secondary school ni wọ́n á fi láǹfààní kẹ́ṣe Arabic àbí French wà á mú kan nú ẹ̀ nígbà tó bá dé form 3 wà á mú kan so tó bá jẹ́ Christian o lè mú French tó bá jẹ́ Muslim tó bá mọ Arabic o lè mọ Arabic ìgbà tí mi wà ní school mo mú Arabic kódà mo gba prize lórí ẹ̀ ìgbà tí school wa ń ṣe 25 anniversary silver jubilee ní sẹ́ẹ̀tì wa èmi ni mo gba Arabic mo gba first overall student nínú Arabic best in Arabic mo gba prize lórí ẹ̀ so Islam mi wá mú mi ń gba prize lórí Islamic ẹnìkan àwọn ń pè ní Suleiman Ahmed òun ló gba prize lórí Islamic nígbà náà amen mo gba prize lórí Arabic èdè Lárúbáwá yìí o èdè Lárúbáwá so dáwùrù Mawlana Sheikh Adam rahmatullah alayhi níbi muharabatu al-jahal so ẹ ti ṣàlàyé fún wa nípa àwọn ìgbìyànjú táwọn Ansaruddin Ahmadiyya Nawaruddin Zumratul Hujjaj àti àwọn tí wọ́n tún yẹ ká lára wọn ìwé làwọn ẹ gbé sí forehead wọ́n kàn fi Lárúbáwá àbí Islamic study wọ́n fi ń gbé alẹ́gbẹ̀gbẹ̀ ni àwọn fẹ́ mọ dáwùrù Mawlana Sheikh Adam lábẹ́ yẹn gangan anakumullah. Bàbá ṣiṣẹ́ Ansarudeen rí but àwọn iléèwé tí wọ́n tá Ansarudeen dálẹ̀ tí bàbá ṣiṣẹ́ lọ́ndẹ̀ Ansarudeen àwọn èkémọdé wọ́n wá bí wọ́n ṣe fẹ́ máa kọ́ wọn l'Arabic bàbá ṣiṣẹ́ ń bẹ̀ so ìgbà tí bàbá ṣiṣẹ́ ń bẹ̀ bàbá báwo làwọn ṣe fẹ́ nǹkan tó ń fẹ́ kọ́ wọn yìí kò lè tó nǹkan kan nínú èdè Lárúbáwá ọmọ ò lè gbọ́ Lárúbáwá kò lè ju madrasa
school mutaradifat àwọn mutaradifat akramakumullah kelimat mutaradifat torí kó tó ṣe subject yẹn mélòó ni lọ́sẹ̀ Arabic yẹn mélòó ni lọ́sẹ̀ ó lè jẹ́ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ yẹn torí kó máa pa àwọn iṣẹ́ mi lára akramakumullah so èyàn ò lè tó kankan kò lè tó nǹkankan bàbá ní pé eléyìí ò lè tó nǹkankan èyí tó kù bẹ́ẹ̀ ni pé ẹ̀dá ilé kéwú kalẹ̀ ẹ bá dálé kéwú kalẹ̀ ilé kéwú yẹn ni kó máa kọ́ wọn ní kéwú akramakumullah Ansarudeen ni pé rárá torí èyí táwọn sì gbé dání kò lè gbà ayé ò tí ì yọ ká dálé kéwú kalẹ̀ ká máa ilé kéwú ta ló fẹ́ gba ilé kéwú ta ló fẹ́ gba kéwú ní lọ́wọ́ àwọn èèyàn bàbá ní òkè àwọn á dá kalẹ̀ àmọ́ kankan lẹ́yìn Ansarudeen máa ṣe fún mi ẹ lè bá mi kí n dá kalẹ̀ mo bá yín dá kalẹ̀ ni kí n wá kẹ́ máa sanwó oṣù Allahu Akbar so wọ́n dá kalẹ̀ bàbá dá kalẹ̀ bẹ́ẹ̀ Ansarudeen san owó oṣù tó ọdún kan nígbàtí wọ́n dá Markaz kalẹ̀ akramakumullah àwọn àfáà tó ń bá wọn ṣiṣẹ́ ìgbà tó yá náà sọ fún Ansarudeen pé wọ́n pé àwa kíní yìí ti fẹ́ ga jù ẹ̀mí wa lọ àwa ó yọwọ́ ó ti sú wa bí bàbá ṣe wá tẹ́wọ́ gbà ní ibẹ̀ ni fahamaltu al'amala ala atiqi wa qumtu bil amali wahdi la ilaha illallah so wọ́n pe àwọn èèyàn tó kún wọn but gbogbo wọn ti dòkú ọ̀run nísìn ẹni tí wọ́n pè ń jọ náà tó kún wọn òun ni bàbá aléèlà Abdurrahman Salahuddin wọ́n pè kìí ṣe kán ìjọ dálẹ̀ gbọ́ mi o kìí ṣe pé wọ́n jìjọ dálẹ̀ òṣìṣẹ́ lábẹ́ wọn bàbá ọlọ́run kó kẹ́ bàbá wa Sheikh Adam radiyallahu ta'ala ọlọ́run kẹ́ bàbá Lílà radiyallahu ta'ala ọlọ́run kẹ́ apá òkagi radiyallahu ta'ala apá òkagi lọ̀rẹ́ bàbá gangan tẹ́lẹ̀ òun wà ní Ọ̀wọ̀ so òun ni bàbá wá lọ yí pé apá òkagi wá jẹ́ ìwọ yìí wà á lè kún mi lórí kíní jẹ́ ká jìjọ dálẹ̀ wọ́n ti dá Markaz lẹ̀ o bọ̀ ká kó kún àwọn kí wá sí pé àwọn jìjọ máa kọ́ ọmọ bàbá alẹ́ òun wá sọ fún wọn pé Ádámù wa sórí mo ṣẹ̀ṣẹ̀ dé Ọ̀wọ̀ ni mo dé Ọ̀wọ̀ yẹn mo ṣẹ̀ṣẹ̀ ń rí di jókòó mi náà ṣe ń wọ́ ọmọ́ra mi ṣẹ̀ṣẹ̀ ń rí di jókòó ni so jẹ́ ń wájú ẹnìkan fún ẹ tí yóò lè bẹ ṣiṣẹ́ òun náà ń dà ó mọ kíw wọ́n fi wá júwe Òkìtìpupa ní bàbá lè láwà ń gbà yẹn bàbá lè lá fi wá wà lọ
so ìgbà tán dẹ̀ rí lóòótọ́ pé ok eléyìí náà ó gbé bùkátà àṣìgbọ́ àwọn bàbá Sheikh Kamal wọ́n bá wọn dá sí táwọn kan sọ pé bàbá Sheikh Kamal ló ní pé kí bàbá ló bẹ̀rẹ̀ ló ní pé kí bàbá irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo wọn wà ń pò ipò tọ́ ní ìsìn so mo lè rọra dé mọ́ bẹ́ẹ̀ náà ó wá di pé wọ́n wá bàbá Léèlà fi wá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn lábẹ́kúta bàbá ní èmi ó máa lọ ṣe wáàsí káàkiri màá máa gba wọn mọ́ ìwọ dúró mójú tó lè kéwú bí wọ́n ṣe ń ṣe nìyẹn so ìgbà tí wọ́n á fẹ́ wá ságége bàbá ní mo fẹ́ ka èyí tí tó dá ní pé Abẹ́òkúta yóò lè gbààyè ká lọ sí tòsí Èkó ìtòsí Èkó yẹn Nàìjíríà máa gbòmìnira tó bá gbọ́ òmìnira àwọn embassies wọ́n máa táwọn fẹ́ dá kalẹ̀ so wọ́n máa wá kò dẹ̀ ní dáka kí n jìnnà sékò ìwọ wá lọ Èkó lọ wọlẹ̀ wọ́n láwọn rí ilẹ̀ kan láyége ilẹ̀ yẹn tó bá rí láyége Agége dá kò jìnnà sékò torí páwọn ọmọ Ìlọrin wà lágége yìí àwọn ọmọ Ìlọrin yẹn ló gba bàbá Léèlà lálejò kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́ ogbon àmín so àwọn míì gbárí bàbá Léèlà dé àwọn míì ń padà tẹ́tírà síwájú bàbá Léèlà lọ́mọ Ìlọrin tán ti mọ̀ pé ó mọ kéwú tẹ́lẹ̀ tí bàbá Léèlà ń kọ́ pàápàá jùlọ ní Ṣàngó Agége bẹ́ẹ̀ ni ní Ṣàngó Agége so wọ́n wà bẹ́ẹ̀ àwọn owó tí wọ́n wá ń gbàyè ló ní wọ́n wá gbà lọ́wọ́ ọmọ tí ó san lọ́wọ́ wọ́n sì san owó tíṣà wọ́n tún láwọn mọ̀ṣúràátù míì tó wà níwájú owó àyè tí wọ́n rẹ́ǹtì tí wọ́n ń lò wọ́n ó san eléyìí ló á mú kí àwọn àṣìgbọ́ díẹ̀díẹ̀ ó wà bàbá Léèlà mi ò fẹ́ but haqaiqu tarikh ó dé ojú ibi tá ti fẹ́ sọ òun ni bàbá Léèlà fìlì pé ó alákọọ́lẹ̀ o nǹkan tí mo ń sọ yìí ó wà lákọọ́lẹ̀ àìpé ókè
owó yóò lè tó. Samuel Kichi àwa ti rí mú wá ká yanjú ẹ̀ nígbà ká pín ní bàbá lè là fẹ́ ṣe. Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Sheikh Adam ò fẹ́ gbà wọn ti ẹ̀ gbà. Kí ni ká mú ká pín àwọn iṣẹ́ tá fẹ́ ṣe pọ̀. Àwọn sú tàfáwùmà àkọ́kọ́ nìyẹn láàrin wọn. Àwọn misunderstanding tó ṣẹlẹ̀ nìyẹn. Tí n bá mọ̀ pé a máa ṣe kíní ni n bá gbé jáde. Níbi tí wọ́n kọ́ sí. So nǹkan tó fa màá máa lọ lọ́rin tèmi yẹn, màá máa lọ lọ́rin. Tó bá fẹ́ máa lọ lọ́rin, màá sàlámù. Ọlọ́run ó sìn. Wọ́n jà túká. Kódà wọ́n jà tí bàbá lè là fi kú. Bí Allahu ta'ala anhu. Ọlọ́run kó kẹ́ gbogbo wọn. Karamakumullah sa kí Ọlọ́run kí ó jẹ́ àrí pẹ́ bàbá Maulana Sheikh Adam alékún kẹ́ alékún gẹ̀ kọlọ̀kún ma bá ṣe fún wa. Bismillahi kul wallah. Maulana mudirul markaz laqad ja'akum li'ilafi wa laqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum min at-tayyibat وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ní pàdánù ọmọ láyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.